akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣáun abiwe nínú bí ẹyẹ afàkàṣù èdè wọ́n ni yóò ọ̀jìnì ṣèdè pèdè mèdèrọ èdè bíi láàdẹ̀ Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa gbábi yàgbẹ̀dọ̀ onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá, ìtàn ìbílẹ̀ Yorùbá, àwọn akọni Yorùbá, àwọn ọdún ìbílẹ̀ Yorùbá, àkàmẹ́nu làwọn àkóónú tí lákàtàbú ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́. Ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ìkànnì yìí lẹ́ ó máa jẹ ládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Kí èdè, àṣà, ìṣe àti ìran Yorùbá má dóhùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè. Ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá àtàtà ká lè máa lékún nínú àtòyé. Ó yá alákàṣù èdè máa dá kékeré lókè dábí ẹdun rọ̀ bí òwe. Aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìyí òsì ní ṣe tiẹ̀ láṣẹ Ìdùmarè. Mo ṣàṣẹ àṣẹ Ìdùmarè. Pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo tẹ̀tí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti òní. Bí ẹ kú gbogbo àsìkò yòówù tó ní kálukú wà lápá ọ̀dọ̀ tí a kú bójú ọjọ́ ṣe bí a kú gbígbà ṣe dà a kú bí gbogbo nǹkan ṣe rí lásìkò yìí. Yóò yẹ wá kò ní yẹ ẹlẹ̀ tó bí yẹ báyìí ní yẹyẹlé dídẹ̀gbẹ̀dẹ̀ báyìí ní dàdàbà lọ́rùn àtẹ̀mí àtẹ̀yìn kò ní lè mọ́ wa láṣẹ Elédùmarè. Olúwabùkọ́lá Adélékè yín náà rèé alákàṣù èdè yín rèé mo tún ti gbé débi ìṣe mi. Ẹ ti mọ̀ pé ní lékété bàǹbà kínkínkínkíní tó pé wípé tó bá jọun báyìí làá fi wéhun. Àwọn àgbà bọ̀ wọ́n lè po ẹ̀pà ló jọpọ̀ sí ẹ̀ lérí. Bó ṣe bá gbogbo àgbà ajunilọ lọ́jọ́ orí, ajunilọ nípò, ajunilọ níwìí, ajunilọ lẹ́nu iṣẹ́, ajunilọ níbi gbogbo. Ẹ má jẹ́ ohun mi torí àdáṣe báyìí ní ọmọ ìbàrí ọmọ èèyàn. Mo ṣe bá àwọn táwọn gẹ́gẹ́ sàwáwò Olúbùkọ́lá bẹ́ẹ̀ ni mo fojú kéré àwọn tí ń bọ̀ lẹ́yìn. Ǹjẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ pé tó bá jọun báyìí òun là á fi wéhun. Epo ẹ̀pà làwọn àgbà ló jọpọ̀ sí ẹ̀ lérí. Ṣé ẹ mọ̀ wípé lọ́jọ́ sí tí mo bá wa sọ̀rọ̀ lórí àwọn tó yẹ ká kíyèsí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò yìí, torí nílé iṣẹ́ tiwa, nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, àwa máa ń jẹ́ kẹ́ ẹ mọ̀ nípa nǹkan tó ń lọ àti pé láti fìdí ọ̀rọ̀ àwọn àgbà múlẹ̀ wípé èyí tí ò ṣẹlẹ̀ rí ò tó nǹkan, èyí tá a gbọ́ rí ló pọ̀. Pé yóò wá gbọ́ nǹkan rí kò túmọ̀ sí pé irú nǹkan ọ̀hún ò ṣẹlẹ̀ rí, torí ṣe mọ̀ wípé ibi tá a bá rí mọ́ òun náà lè yóò mọ̀ mọ́. Àfàìwá mọ̀ nǹkan wá rèé kò wá túmọ̀ sí wípé torí pé mi ò mọ̀ òun nǹkan òun ò sì ṣẹlẹ̀ lọ. Ọjọ́ ti pẹ́ tá a ti lè júwe wípé báyìí ni lágbájá ti rí. Àwọn àgbà máa ní ojú làájúwe, kò sẹ́ni tó lè júwe ọkàn èèyàn. Bẹ́ẹ̀ ni báwa méjì bá jọ ṣe tá a jọ ń fẹyín síra wa, tá a jọ ń kọ́mọ lùbọ́, tá a jọ ń fara yíra, ẹ̀rí ojú la rí àmọ́ tí ń bẹ nínú ẹni. Ọ̀rẹ́ tá a jọ ń bára wá ṣe, tá a jọ ń kọwọ́ bọwọ́, tá a jọ ń fẹnu kẹnu, ojú lásán báyìí la jọ rí, kò sẹ́ni tó mọkun ẹni. Ó làwọn àgbà ṣe sọ wípé ibi tó jìnnà jù láyé yìí ikùn ni. Torí ẹ̀ náà wá lẹ́nìkan ò ṣe lè gbẹ̀rí ẹnìkan jẹ́. Ògèdè tó bá ṣojú ẹni ń tá a mọ̀ ó la lè júwe wípé nǹkan báyìí ló ṣe rí, eléyìí ó ṣe rí bẹ́ẹ̀. Àmọ́ tí ò ṣojú ẹni tá a kàn rí ló fegè, ó níwọ̀n bàbá ṣe lè júwe irú nǹkan bẹ́ẹ̀. Téèyàn ò fi ní padà wá di pé ń bọ̀wọ̀ bá wá bẹ́yìn lọ, olúwa ìyá wa máa wò pàkó bí eku tó gbáwùsà. Ṣé mọ̀ pé bí eku bá gbáwùsà nígbà ó bá yí kiri inú ilé tó yí lọ wájú tó yí lu ẹ̀yìn, nígbà tí páàrí ò bá ká mọ́ yóò mọ ìṣẹ́jú ní pàkópàkó. Ká tó lè gbẹ̀rí èèyàn jẹ́, ká tó lè sọ wípé ẹni báyìí ọ̀daràn ni, ká tó lè sọ wípé ẹni báyìí mo lè dúró lẹ́yìn rẹ̀ tẹpọ́n, in tó gbọgbọ́n ni o.
ọ̀rọ̀ pé tó gbọgbọ́n nìyí gan-an ló wá fẹ́ kí n wá mú wa rántí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí. Kìí ṣẹlẹ̀ òkèèrè ló ti ṣẹlẹ̀, kì í sì ṣe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà láíláí tá a ṣẹ̀ṣẹ̀ mọ júwe pé láyé ọjọ́ òun nígbà kan àná. Kèèpẹ́ pọ̀ tó ṣẹlẹ̀, orílẹ̀-èdè wa yìí náà ló sì ti ṣẹlẹ̀, láàrin wa yìí náà ni. Gbogbo ibi tó sì ti ṣẹlẹ̀ kọjá àárín Ìbàdàn sílùú Èkó. Ká wá wò ó, ká yọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí, ká wá fi ọgbọ́n ọlọ́gbé, ká fi wéra wọn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ lè tó ń ṣẹlẹ̀ lásìkò yìí, káwa náà wá fi òye gbé kalẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nínú òkun, ọba mi òkè tí ń rìnà kedere nínú òkun nìkan ló lè ṣàpèjúwe pàtó bó ṣe ṣẹlẹ̀. Torí náà ẹnìkankan ò ṣeé fi gbogbo ara fọkàn tán. Ẹ̀yin náà wà ẹ dúró pẹ̀lú mi, ẹ má ì tí ì lọ o. Ẹ wá jẹ́ ká jọ rántí ihun tó ṣẹlẹ̀ lọ́dún 1975 gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ihun tó sọ ikú Rájí Ọba di ihun tí ò ṣeé gbàgbé lórílẹ̀‐èdè yìí. Ihun tó sọ adájọ́ Isiaka náà di adájọ́ pàtàkì tí ò ṣeé gbàgbé lórílẹ̀‐èdè yìí. Ihun tó wá sọ Èjìgbádéró di ẹni tí à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ò lámẹ́nubà inú ètò fún tòní. Ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín lóòrèkóòrè, bí oore pàtàkì tẹ́ ẹ lè ṣe fún wa náà ni wípé kí ẹ bá wa tàn kálẹ̀. Ìyẹn ni pé kẹ́ ẹ share ẹ̀, káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa tá à ń ṣe nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, káwọn náà ò lè láǹfààní láti mọ̀ nípa àwọn ètò wa lọ́kan òjọ̀kan, kí wọ́n lè darapọ̀ mọ́ wa kẹ́ ẹ mọ́ bàá jẹ́ alánìkànjọpọ́n. Á kí gbogbo àwọn èèyàn gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti darapọ̀ mọ́ wa, ẹ ṣeun adúpẹ́ o. Adéwálé Òjó Oyèdélé, ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ èèyàn mi pàtàkì. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò yìí, káwọn náà ò lè darapọ̀ mọ́ wa kẹ́ ẹ mọ́ jẹ́ alánìkànjọpọ́n. Ayé bínú kan wọ́n dá kan sómi, ayé bínú yọ̀ wọ́n dayọ̀ sépè, ayé bínú ẹ̀dú ni a bá kẹ̀kẹ́ ẹ̀dúkù kan, ẹ̀dú ní lásán tẹ́nìkan gbọ́dọ̀ gbé, òní ní ṣòkòtò tẹ́nìkan gbọ́dọ̀ bọ́, tàlájẹ́ wò sọ̀sọ̀ lọ́jọ́ fìgbà ẹ̀dúnú kan, ẹ̀dúmọ̀sùmánù ní ṣe mo ló káyé. Ẹnìkan ọba kápé kàtá lòun ọ̀dọ́ ló wíwò. Kò sí èèyàn tó jẹ́ sọmọ ẹ̀ ló lò sí. Láíláí. Àkámọ́ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ dákun ẹ má gbà yànrìn sínú mi. Ayé ọmọ ayé, èèyàn ọmọ èèyàn. Èèyàn àbìdí yànyàn. Mi ò ní gbà wá lákòókò púpọ̀, àmọ́ mo fẹ́ kí ẹ di àwọn kókó inú ìtàn tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò yín ìṣẹ̀dálẹ̀ fún tòní, kẹ̀dí lọ́wọ́ kájọ wá fi wéra wọn. Mo ní a fẹ́ sọ̀rọ̀ nípa ọkùnrin gbajúgbajà tó ti lògbà lórílẹ̀‐èdè yìí rí. Bẹ́ẹ̀ ni, ẹni tó ti lògbà táyé mọ̀ ọ́n bí ẹni máa aṣọ oníṣúgà láyé 1960 70, bí wọ́n ṣe máa léèsì oṣúgà oníhò ṣúgà nígbà náà, bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa arákùnrin yìí. Ẹ mọ̀ wípé arákùnrin wo ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Orúkọ tó bí sọ gangan ni Jímọ̀ Ìṣọ̀lá. Jímọ̀ Ìṣọ̀lá Èjìgbádéró. Wá tí ẹ mọ̀ kì í ṣe mọ̀ wípé mo ṣàlàyé fún yín wípé gbajúmọ̀ ni. Àpáta pààrà Mùṣin, kìnìún bàbá Morádéhùn, bí ẹ ṣe mọ̀ kínú. Ìkan lára àwọn ọmọ rẹ̀ ni Morádéhùn. Jímọ̀ Ìṣọ̀lá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ẹ̀rí fi hàn wípé
ọjà aba, agbègbè ọjà aba nílẹ̀ Ìbàdàn yìí onílé bàbá rẹ̀. Àmọ́ ṣé ẹ mọ̀ wípé béèyàn bá ṣiṣẹ́ dé àyè kan, lọ́mọkùnrin bá ti bàlágà, a fẹ́ ṣakitiyan kó ṣiṣẹ́ kó náà lè bí ajé jẹun. Akitiyan àti rájé jẹun náà ló mú Jímọ̀ Ìṣọ̀lá náà gbéra kúrò ní Ìbàdàn tó fi dàrá Èkó. Àmọ́ nígbà tó wà ń bàdàn láti ilẹ̀ pẹ̀pẹ̀, ó jẹ́ akíkanjú, ó jẹ́ ògbójúgbóyà. Ṣé ẹ mọ̀ pé wọ́n èpè èèyàn díẹ̀díẹ̀ lápátápá àrá? Wọ́n èsì pé èèyàn tí bá ń ṣe ṣì ní kìnìún, ẹni tí wọ́n mọ̀ wípé ó láyà, tó jẹ́ wípé páyà ò sí nínú ọ̀rọ̀ ọrú wọn. Béèyàn ṣe páyà sí wọn, wọn ò ní dákun kúrò lójú ọ̀nà ni, níbi tí ó láyà dé. Ìgbà tó bọ́ sí ìlú Èkó yìí, ó tètè ráàyè lọ. Ṣé ẹ mọ̀ wípé wọ́n lọ́rọ̀ lẹ́nìkan láàyè ò gbà, ibi gbogbo báyìí ń ló gbà lágbára. Ó ń ṣiṣẹ́, ó ń fúnra ara rẹ̀ gan ní ilé iṣẹ́. Ó ní alága àti olùdarí ilé iṣẹ́ Jimsol Nigeria Limited. Ṣé ẹ rí ilé iṣẹ́ Jimsol Nigeria Limited yìí tí wọ́n máa ń ṣe ní tiwọn èṣó, àwọn èṣó tá a fi ń kan lé oríṣiríṣi èṣó. Òun la gbọ́ wípé ilé iṣẹ́ tó jẹ́ ilé iṣẹ́ ti Jímọ̀ Ìṣọ̀lá yìí òun ni wọ́n ń ṣe. Ilé iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí a sì ṣe gbọ́, ó wà ní agbègbè Màtórí Estate. Nínú estate Màtórí yìí gẹ́gẹ́ bí fún ẹ̀yin tí ẹ bá láǹfààní láti mọ ìlú Èkó dáadáa, ó wà ní ojú ọ̀nà Fatai Atẹ́rẹ́wé. Ìgbà téèyàn bá lọ sí ọjà Ládìpọ̀, níbi tí wọ́n ti máa ń ta àwọn onírúurú ẹ̀yà ara ọkọ̀, agbègbè òní Màtórí Estate wà. Inú estate gangan òní iléeṣẹ́ Jimsol Nigeria Limited tó jẹ́ iléeṣẹ́ ti Jímọ̀ Ìṣọ̀lá yìí. Ẹ rí i pé inú orúkọ rẹ̀ náà ni wọ́n ti yorúkọ iléeṣẹ́ rẹ̀, Jímọ̀ Ìṣọ̀lá, Jimsol. Òní iléeṣẹ́ rẹ̀ wà, ọjà rẹ̀ sì okòwò rẹ̀ ń gbèrú sí. Wọ́n mọ̀ ọ́n dáadáa gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Àmọ́ yàtọ̀ sí wípé wọ́n á jẹ́ alága àti olùdarí iléeṣẹ́ Jimsol Nigeria Limited yìí, ó tún jẹ́ ẹni tí àwọn ọmọ onílẹ̀, àwọn tó ṣe wípé bọ́rọ̀ ilẹ̀ bá fẹ́ di wípé wọ́n ń ṣe fáńfà, ọkùnrin tó tọ́kùnrin tí dúró ni. Gẹ́gẹ́ bí a sì ṣe gbọ́, wọ́n níbi tó bá ti dúró, ẹni tí ó dúró wò lójú, ẹni títí ẹ̀ máa lè gbìyànjú dúró wò lójú gan pọ̀. Bí a bá kàn gbọ́ orúkọ rẹ̀ pé Èjìgbádéró ń bọ̀, àwọn ọmọ odó ti yọ. Jẹnẹjẹnẹ rẹ̀ a máa gbalẹ̀ tó bá wá. Tọ́wọ́ bá sì ti di wípé ọ̀rọ̀ ilẹ̀ fẹ́ rújú, púpọ̀ àwọn tí wọ́n dìídì jẹ́ ọmọ onílẹ̀ gan tí wọn ò bá lẹ́ni wàhálà, wọn a máa bẹ̀ ẹ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ láti bá wọn mójútó ọ̀rọ̀ ilẹ̀ wọn. Àmọ́ kókó kan ni wípé òun ti gbàgbọ́, ó sì láǹfààní láti ra ilẹ̀ ta ilẹ̀ ní gbogbogbò Mushin láyé ìgbà náà. Ó ní mo ṣe sọ wípé ó jẹ, tá a bá sọ̀rọ̀ láàrin ọdún 1962 sí ọdún 1975, wọ́n ròyìn wípé ó jẹ ayé. Tá a bá sọ̀rọ̀ nípa kára ilẹ̀, káta ilẹ̀ láàrin Mushin, Ìpájà, ìkankan lásìkò ìgbà náà, béèyàn ò bá kọyán rẹ̀ kìí ṣe ewé kékeré wọn ó dàbò, ewé fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ni. Ìwà ń ṣayé rẹ̀ lọ báyìí. Ẹ má gbàgbé wípé mo ṣàlàyé wípé ó ṣe jẹ́ alága àti olùdarí iléeṣẹ́ Jimsol Nigeria Limited tó jẹ́ iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe èṣó yìí. Òun náà ló tún jẹ́ olórí ó ní àwọn àsọmọgbè tí wọ́n pọ̀ tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ lọ gbalẹ̀ yóò kàn sọ ní ìwọ lọ báyìí, ìwọ lọ báyìí. Ní gbogbo àsìkò tá à ń wí yìí, Abàlímọ̀ṣọ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ní tòsí Ẹgbẹ́dá lÉkòó, oko ẹ rí pé orúkọ tí wọ́n pè gan abà ni. Ibi tá a bá sì pè ní abà, ẹ mọ̀ wípé ibi tí wọ́n ti ń dáko ni láyé ìgbà náà. Abàlímọ̀ṣọ́ yìí oko kòkó níbẹ̀ nígbà náà.
Abàlímọ̀ṣọ́ yìí ni Èjìgbádéró wá lọ. Ẹ má gbàgbé wípé orúkọ ìnagijẹ rẹ̀ òní púpọ̀ èèyàn mọ̀ gan, olójú ọjọ́ wípé orúkọ ìnagijẹ rẹ̀ náà ní mọ̀ mẹ́nubà, àmọ́ fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ ṣe àkọsílẹ̀ rẹ̀ bó ṣe tó orúkọ rẹ̀ gangan tóbi sọ ni Gímọ̀ Ìṣọ̀lá, àmọ́ Èjìgbádéró tó jẹ́ ìnagijẹ rẹ̀ òní gbogbo ayé mọ̀ sí Kalekako. Èjìgbádéró ló wá lọ sí Abàlímọ̀ṣọ́ ní ọdún 1973. ó la gbọ́ wípé wọ́n lọ ṣe àwọn agbẹ́rẹ́ Abàlímọ̀ kò sì sí bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ gbajúmọ̀, wọ́n mọ tó gbajúmọ̀ tí wọ́n mọṣẹ́ tó ń ṣe. wọ́n gbúrò wípé Èjìgbádéró wá sí àbà wọn, wọ́n wò pé kí ló lè ṣẹlẹ̀, kí ló lè wá kí ló dé, wọ́n láwọn wá gbalẹ̀ àwọn, wọ́n wá wò wípé ilẹ̀ yìí bíi ti báwo. bóò ni Ọlọ́bàtálá ó ṣe ló sùn ní tàwọn, kò sẹ́ni tí ó mọ̀ pé oníṣàngó ló lo sùn. báwo ló sùn tún ṣe kan nǹkan Ọbàtálá, kíní yìí ò kàn ọ́, á bá tàwọn rèé, oko bàbá àwọn ni. onírọ́ o, ilẹ̀ ohun tí gbajúmọ̀ bá gbà àgbàgbé ni, ìyẹn táwọn bá ṣe nílẹ̀ yìí àṣegbé ni. kúò bẹ́ẹ̀ ti kúrò lọ́rọ̀ tàwọn, wọ́n ní bí kúò bẹ́ẹ̀ bá wá kúrò lọ́rọ̀ yín o, eléyìí tẹ́ ẹ kojú bọ̀ yìí, ẹ lè ti máa náwó sí gbogbo ẹ̀kẹ́ ẹ máa rí mú, ẹ lè ti máa tẹ gbogbo ẹ̀ kó máa kú, àmọ́ eléyìí tẹ́ ẹ fẹ́ tẹ̀ yìí, eléyìí ò ní kú o, ẹ lè rí tẹ̀. wọ́n ló wá wò pé ẹ̀bí oníyọ̀rọ̀ níjọ́ tóun ti ń fàwọn èèbó jẹun kò fọ́mọ̀ lọ́wọ́ rí, níjọ́ tóun ti ń gbalẹ̀ wọn yìí gbóhùn lẹ́nu. ṣe mọ̀ pé ńgbà tó ti wá rí pé ẹni ìmọ̀ fẹ́ mú ní kínní, ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní ba àwọn tí wọ́n jẹ́ odò. àmọ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní Rájí ọba yìí ló wá dúró wípé ọkùnrin yìí kú lẹ́ẹ̀mejì o, kínní àwọn ni, ó ilẹ̀ yìí ilẹ̀ àwọn ni, kì í ṣe ilẹ̀ tiẹ̀. níbo ló gbà tán mọ́bì yìí tí ilẹ̀ bí yìí ó fi jẹ́lẹ̀ rẹ̀? ọ̀rọ̀ ń ṣàdí fanfà lọ́dún 1973 gẹ́gẹ́ bí a ṣe gbọ́. ó di wípé Èjìgbádéró ogun Rájí ọba ogun ní nǹkan lọ́dún náà. àwọn bó ṣe di pé ogun ẹni agún náà òkú nu, ó tètè fi gbé bọ́nu, àwọn èèyàn rẹ̀ wọ́n dùn ún, wọ́n ṣùgbọ́n rẹ̀ wọ́n gbé lọ sí ilé ìwòsàn. nígbà gbé lọ sí ilé ìwòsàn, wọ́n tọ́jú ẹ̀, wọ́n gbé ẹjọ́ lọ sí àgọ́ ọlọ́pàá, wọ́n dájọ́. àmọ́ ṣe ẹ̀rọ wípé gẹ́gẹ́ bí ẹni tó wà ní ipò ọlá, torí gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nubà, ọlá tà ń sọ pé Èjìgbádéró rí kì í ṣe àwọn ọlá kúẹ́kúẹ́ o. ó ní ọlá débi wípé àwọn tí wọ́n jẹ́ gbajúgbajà olórin ní ìgbà náà, tí a lè tọ́ka sí gẹ́gẹ́ bí àwọn aṣíwájú olórin tí wọ́n ń lògbà ní ìgbà náà, gbogbo wọn ni wọ́n kì í. ní pàtàkì jùlọ bàbá Lẹ́gbàá Alhaji Yusuf Ọlátúnjí, wọ́n kì í dáadáa nínú volume 9 orin wọn. Ebenezer Obey àwọn náà kì í, kẹ́ ẹ lè mọ̀ wípé ẹni tí ọwọ́ ẹ̀ tó ní burújí tó rájẹ́ ṣe fújà ni. ẹ sì mọ̀ pé ọ̀kan lára tí máa dùn àwọn tó bá rí ajé ṣe fújà ní kí wọ́n sọ̀rọ̀, kéèyàn wá yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wà kó gún wọn lẹ́nu. ó wò pé níjọ́ ọmọ tí ń tẹlẹ̀ wọn ò lé mi lórí ilẹ̀ rí, níjọ́ ọmọ tí ń rìn wọn àti ní ṣubú rí. bí Rájí ọba yìí sì ṣe bó ṣe kojú mi yìí, tó bá mú jẹ gbé, yóò tún jẹ́ ìkìyà fún ẹlòmíì náà láti tún kojú mi ń jọ mi. ó wá wò pé bóòlù, ó sì ti ní wípé gbogbo àwọn yòókù tí wọ́n bọ̀ ní Abàlímọ̀ṣọ́ yìí ó ní ẹ̀rù rẹ̀ ń bà, torí wọ́n mọ̀ wípé bó bá dàgbọ́ ọlọ́pàá
bí ẹni lọ yọjú kí wọn lásán ni, yóò kí wọn, yóò lọ bẹ̀, yóò padà ní. Ó ti kúrò nínú ẹni tí wọ́n lè fi ọlọ́pàá halẹ̀ mọ́, torí òun àti púpọ̀ nínú àwọn ọ̀gá ọlọ́pàá gan wọ́n jọ ń jẹun nínú àwo kan náà ni. Wọ́n yọ̀ bá sì kan ọ̀rọ̀ ilé ẹjọ́, ó kúrò lẹ́ni tí ẹ lè máa fi ilé ẹjọ́ halẹ̀ mọ́, torí adájọ́ tó ń ga ò mọ̀ tí ò bá jókòó sọ̀rọ̀ pọ̀ rí kò tó nǹkan lórílẹ̀‐èdè nígbà náà. Ó láǹfààní láti bá àwọn ọlọ́lá ṣe, olówó, ó sì mọ̀ ọ̀yàn. Ó wá wò wípé níbi tó ń lọ́lá dé lórílẹ̀‐èdè, níbi tó ń mọ̀ ọ̀yàn dé lórílẹ̀‐èdè, tó wá yẹ kóhùn kó fẹ́ nǹkan kan kí nǹkan òun ó sì mọ́ tẹ̀rù lọ́wọ́. Ṣó yẹ kí nǹkan kan wu òun kóhùn ó sì mọ́ rí? Ṣó yẹ kí irú rájí ọba wọn kókó òun lójú kó sì wàá mú jẹ bẹ́ẹ̀? Kí wá ní ìgbésẹ̀ tó gbé? Ẹ mọ́ gbàgbé o, ẹ tàn kálẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀, mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́hùn Alhaji Yusuf Ọlátúnjí òun náà ni. A ní àtìgbà náà ló ti wá ń wò wípé ṣé àmọ̀ wípé bá bùkún bá ti kan ní lẹ́ẹ̀kẹ́ bẹ́yìn ò bá wá ọgbọ́n tá dànù. Nígbà tí àbùkù ń wò bá tó gbéra lẹ́ẹ̀kejì yóò dù tìgbà àkọ́kọ́ lọ. Àtọ́dún 1973 yìí ni wọ́n ní Èjìgbádéró ti wá ń dọdẹ Jímọ̀ Ìṣọ̀lá. Àmọ́ torí pé nígbà tọ́rọ̀ kọ̀rọ̀ lọ́jọ́ sí tí wọ́n gún ọ̀rọ̀ ń délé ọlọ́pàá, ó fúnra rẹ̀ sì mọ̀ wípé àwọn ọlọ́pàá ti bá wọn dá sí ọ̀rọ̀, kò kàn lè kú fi ibi ṣe nǹkan kan fún un. Ó sì mọ̀ dájú wípé bí rájí ọba bá ti kúrò lọ́nà yóò rọrùn fún òun láti gba ilẹ̀ Abàlíbọ̀ṣọ́. Ló wá di ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 1975 nìkan ní àwọn ìyàwó Èjìgbádéró ló bá bímọ tuntun. Èjìgbádéró yìí ẹgẹ́ ń fi kún ìyàwó 4 lónìí. Ṣé ẹ mọ̀ wípé mo sọ wípé owó ń bẹ, kò dá owó kúrò lọ́rọ̀ orú tiẹ̀. Nígbà ìyàwó rẹ̀ wá bímọ lọ́jọ́ 15 oṣù kẹjọ yìí, ó wá ti wá ṣe gbogbo ètò lẹ̀. Ó ṣe ìkómọ yìí bí ìgbà téèyàn bá bí àkọ́bí. Ṣé mọ̀ kẹ́ni títí ń wá ọmọ ti pẹ́ kó wá jẹ̀jà bí kan, yóò ṣe níṣe pé káyé ó gbọ́ kọ́run ó mọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní Èjìgbádéró ṣe ìkómọ ọmọ tíyàwó rẹ̀ bí. Ṣé mọ̀ pé mo sọ pé ọjọ́ 15 oṣù kẹjọ ni wọ́n bímọ? Ó túmọ̀ sí wípé ìkómọjáde ó bọ́ sí ọjọ́ 22 oṣù kẹjọ, which is 22nd of August 1975. Nígbà tó di ọjọ́ 22 yìí, gẹ́gẹ́ bí a ṣe sọ, wọ́n ló ti pèrò gbogbo àwọn ọlọ́lá, àwọn adájọ́, ọ̀gá ọlọ́pàá, agbẹjọ́rò, oníṣòwò pàtàkì, gbogbo àwọn wọ́n ní láàgì ẹgbẹ́lẹ́gbẹ́ ìlàjì Èkó ló dé Mushin lọ́jọ́ náà nílé rẹ̀ ní Mushin tí wọ́n wá bá aṣọ lọ́jọ́jọ́ ọmọ. Ayẹyẹ yìí lọ, àmọ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àwọn èrò ń rọ́ kẹ̀tíkẹ̀tí, eléré ń kọrin, wọ́n ń kí ni síwájú kí ni sẹ́yìn. Nígbà tó tó owó aago 2:30 ni a gbọ́ pé Èjìgbádéró èyí Jímọ̀ Ìṣọ̀lá ó kúrò láàrin àwọn èrò níbi tí wọ́n ti ń ṣèkómọ. Ó lọ
lílọ tí ó wá lọ yìí Abàlímọ̀ṣọ́ ló mórílé. Lábàlímọ̀ṣọ́ yìí ṣe mọ̀ pé mo ṣàlàyé wípé bí ọwọ́ aago 7 ààbọ̀ ó túmọ̀ sí wípé ó tún ọwọ́ aago 8 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé. Wọ́n ló tún ọwọ́ aago 8 kó tó dé Abàlímọ̀ṣọ́, àmọ́ nígbà tó ń lọ ó ti pààrọ̀ aṣọ. Kò wá dá lọ lóun nìkan gódóńgbó, àwọn èèyàn 6, ọkùnrin 5, obìnrin kan ni wọ́n jọ kọ́wọ́ rìn. Ṣé ẹ mọ̀ wípé bí gbajúmọ̀ rìn lóòkùn ẹni ó ti mọ ni kò ní ṣàìdánimọ̀. Lóòótọ́ ni ilẹ̀ ti ń ṣú tí ó ti pa, ṣùgbọ́n àwọn tí wọ́n ti mọ̀ ẹ mọ̀ bá gbajúmọ̀ tí gbogbo èyí tí wọ́n ti ń kì ní ìsọ̀hún, àwọn tí wọ́n mọ̀ dá mọ̀ wípé Èjìgbádéró lélẹ̀. Gbogbo àwọn tí wọ́n ti wá ń gbọ́rọ̀ yìí bí ìkómọ rẹ̀ ṣe ń rọ́ kẹ̀tíkẹ̀tí wò pé ẹni tá a gbọ́ wípé ìkómọ rẹ̀ rọ́ kẹ̀tíkẹ̀tí bóun ló ṣe dáàmì àbó ni àbó nǹkan. Àsìkò ìgbà náà ní Sàbìtù, ìkan lára àwọn tó jẹ́ ìyàwó Rájí ọba yìí ń bọ̀ látọjà. Wọ́n ní ọkọ̀ bàjẹ́ ló jẹ́ kó di wípò náà fi alẹ́ rìn níjọ́ náà. Ó wá kíyèsí Èjìgbádéró. Ṣé ẹ mọ̀ wípé òun fúnra rẹ̀ sì mọ ẹni tó tọ́? Ó mọ irú itú tí ọkọ rẹ̀ ti pa pẹ̀lú Èjìgbádéró. Láti ọdún 1973 tí ọ̀rọ̀ sì ti ṣẹlẹ̀, ó ní àwọn alẹ́ Rájí ọba ti mọ̀ wípé àwọn ní láti máa kíyèsára báwọn bá ti ń rìn, àwọn gbọ́dọ̀ máa bojú wẹ̀yìn. Ó ṣe wá rí Èjìgbádéró, ó sì wá kíyèsí pé tìrìn tí ń rìn gan ní fùrà dání. Ló bá sáré, wọ́n ló gba ọ̀nà ojúgbó, kò gba ọ̀nà tààrà débi tí Èjìgbádéró tàbáwọn èèyàn rẹ̀ débi tí wọ́n ó rí. Ó ṣàgbójúgbó, ó tọ̀ ó bá jẹ́ ẹ̀kùlé ilé wọn. Ó bá baálé rẹ̀ lẹ́kùlé tẹ́lẹ̀ yóò nájú. Baálé rẹ̀ ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bá rojọ́ ẹ̀ṣẹ̀ wá nájà ànádò. Ẹni máa tí dákun mọ́ rojọ́ o, fi eléyìn olè àmọ́ yanjú eléyìn tó bá yá. Bí mo ṣe bọ̀ ní ìsìn mo rí Èjìgbádéró níbi tí ti ń ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ àfi bí wọ́n gbọ́ gbàù. Gbàù tó gbọ́ tí ó wọlẹ̀, ìbọn ti bá Rájí ọba. Ó wá wo apá wo sàkún apá ibi tí ìbọn ti wá. Ó rí Èjìgbádéró àti àwọn kan. Ṣé ẹ mọ̀ wípé ẹni tí nǹkan ìgbóná tó tí nǹkan bá lójijì, ó rí wọn tí wọ́n mọ wọn tọmọ náà gbó. Ó wá pariwo Èjìgbádéró mo rí ọ o, ló ń kígbe ará àbá ẹ gbà mí o, Èjìgbádéró ti pa mí lọ́kọ o. Wọ́n ṣàgbé, wọ́n gbé Rájí ọba dìgbàdìgbà. Ó di ilé ìwòsàn, àmọ́ gbà tí wọ́n fi gbé délé ìwòsàn ẹlẹ́ran ti tú. Nígbà ẹlẹ́ran wá tú tọ́rọ̀ rí báyìí, wọ́n bá gbé ó di iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Agége. Ibẹ̀ ni wọ́n gbé òkú Rájí ọba lọ ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 1975 rí. Nígbà wọn tó ṣàlàyé gbogbo bọ́rọ̀ ṣe rí, àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan tí wọ́n wá lọ síbi ìkómọ ọ̀rọ̀ ọ̀hún ṣe wọ́n ní kàyéfì pé ṣé ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá lọ bí òde tí èrò ti pọ̀ tó sì jẹ́ wípé onínáwó ń kí ni ká ni, ará ìsàlẹ̀ ó fọkàn sí wípé ìbẹ lókè, àwọn tí wọ́n wà lókè wọ́n fọkàn sí pé ìbẹ nísàlẹ̀. Ọgbọ́n tí ó rà dànù pé
àwọn tí ń bẹ lápá àṣàlẹ̀ fọkàn sí wípé Èjìgbádéró ń kí ó ti bọ́ọ̀dì sígun ọ̀dọ̀ àwọn ará apá òkè. àwọn apá tí ń bẹ lápá òkè fọkàn sí wípé Èjìgbádéró tí ń bẹ lórí apá ọ̀dọ̀ àwọn tí ń bẹ nísàlẹ̀. ó wá ń ṣe àwọn ọlọ́pàá yìí ní kàyééfì pé kò ṣeé ṣe kó jẹ́ Èjìgbádéró lẹ́rí torí ibi súná ọmọ rẹ̀ ni àwọn èèyàn wà, kódà wọ́n sì ń ṣayẹyẹ ọ̀hún, wọ́n ṣayẹyẹ ọ̀hún títí tí ilẹ̀ fi ṣú pátápátá lánàá ni. àmọ́ ṣe mọ̀ pé bí ó bá ti ń di wípé ẹjọ́ ti ń darí wọn ló dá káwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. bẹ́ẹ̀ sì ni ẹni ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé tí ẹ̀rí padà fi hàn ẹgẹ́ tí ẹ̀ débi ẹ̀rí kí n tó sọ fún yín. wọ́n ṣá lọ ní ọjọ́ 23 yìí, ìyẹn 23rd of August. wọ́n lọ lé Èjìgbádéró Jímọ̀ Ìṣọ̀lá, wọ́n lọ lé ẹ̀ ní Mùṣín. ó ní kí ló dé ẹ mọ̀ wá fi ẹjọ́ ba òun tóun ti ṣènáwó lánàá táyé tó ti rẹ kí lóun wá lọ Àbàlímọ̀ṣọ́ tí òun kúrò lójú agbo ni. ẹ kúrò lójú agbo kọ́ lélẹ̀ ẹ kàn ṣáà ti ẹ̀ dé àgọ́ ọlọ́pàá ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe rìn lánàá. ọlọ́run òwe ibì kan ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó wá sí ojú agbo, gbogbo àwọn tó wá sójú agbo pátápátá lòun kí, àwọn sì ra ọtí pé àwọn ìṣẹ́jú díẹ̀ tóun ò fi sí lójú agbo àsìkò tóun fi lọ ra ọtí ni. òun sì ṣe kó ọtí tóun lọ rà padà dé làwọn tún ti ń bẹ́tò lọ. kí wá lọ́kàn òun rẹ bí látìgbà táwọn ti jọ sọ̀rọ̀ òun ò dọ́dọ̀ rẹ̀ mọ́. àmọ́ ẹni tó rí tó sì mẹ́ni tó rí ó dúró lórí wípé Èjìgbádéró lòun rí. ẹjọ́ òun ṣáàdì pé wọ́n ń fà wájú, wọ́n ń fà sẹ́yìn, wọ́n ń fà sọ́tún, wọ́n ń fà sósì. ṣé ẹ mọ̀ wípé àwọn àgbàbọ̀ wọn ní kì í burú títí kó mọ̀ kú ẹnìkan mọ́ ni, ẹni tí ó kù mọ́ ni náà lè yàn mọ̀. lásìkò tí wọ́n ń fa ọ̀rọ̀ yìí, àwọn èèyàn mẹ́ta kan wà tí wọ́n dúró ti Èjìgbádéró wípé àwọn mọ̀ wípé kò kúrò lójú agbo tí wọ́n ti ṣènáwó. àwọn mẹ́ta ọ̀hún ni Bàṣírù Àjàpé tó jẹ́ ọlọ́pàá, ẹnì kejì ní Jacob Oyèlákin. Jacob Oyèlákin yìí òun jẹ́ mánéjà Leventis Motors. ẹni tó wá jẹ́ ẹnì kẹta ní Emmanuel George. Emmanuel George yìí ń tiẹ̀ òun jẹ́ agbẹjọ́rò torí pé gbogbo wọn ni wọ́n wà lójú agbo. àwọn yìí wọ́n ṣàdúró lórí wípé irọ́ ni wọ́n pa mọ́ Jímọ̀ Ìṣọ̀lá Èjìgbádéró. àmọ́ ń gbà àwọn rojọ́ bọ̀ tó di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n 26th ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1978 ni wọ́n tún wá rí ẹ̀rí ọ̀tún míì. wọ́n wá tún pe àwọn ẹlẹ́rìí tí wọ́n wá pè jẹ́rìí ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí méjì pàtàkì tí wọ́n wá fi káàdì ọ̀rọ̀ tí wọ́n fi rí ìdí òkodoro ọ̀rọ̀ mú mọ́lẹ̀ ní ìgbà náà. àwọn ni Rafiu Lateef àti Kẹ́hìndé Yẹ̀kínì. Rafiu Lateef yìí olówó jẹ́rìí sí wípé ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 1975 òun rí Jímọ̀ Ìṣọ̀lá Èjìgbádéró tó wọ ọkọ̀ station wagon 504 tó wọ́ lọ sí ọ̀nà Àbàlímọ̀ṣọ́. nígbà tí sì ń bọ̀ òun rí tí ó gbé nǹkan kan sí abẹ́ aṣọ. adájọ́ mú eléyìí wọ́n dì sápá òsì. ìgbà tí wọ́n tún wá ṣe kẹ́nìkejì náà tún wá sọ̀rọ̀, ẹnìkejì ni Kẹ́hìndé Yẹ̀kínì. Kẹ́hìndé Yẹ̀kínì wá jẹ́ ọdẹ aṣọ́dẹ, ìyẹn security officer ilé iṣẹ́ Gibson Nigeria Limited tó jẹ́ ilé iṣẹ́ Èjìgbádéró gan
ìyẹn Jímọ̀ Ìṣọ̀lá. Kẹ́hìndé Yẹ̀kínì ṣàlàyé pé lọ́jọ́ tí à ń sọ yìí Èjìgbádéró wá sí iléeṣẹ́ Jigsaw láti ilé rẹ̀ ní Mùṣín pé ńgbà tó sì wá ó wọlé díẹ̀ ó pààrọ̀ aṣọ òun pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n pè ní Isiaka, Osadebi, Razak, Wahab, Lukman àti Madinat ni obìnrin tó wà nínú wọn. Làwọn mẹ́fẹ̀ẹ̀fà jọ wá kó sínú ọkọ̀ station wagon 504 tí wọ́n sì lọ. Ó ní wọ́n lọ lọ́wọ́ bí aago 8 lọ lù wọ́n sì padà dé ní bí aago 9 lọ lù. Pípadà dé tí wọ́n padà dé òun Èjìgbádéró ó gbé ìbọn sí abẹ́ aṣọ. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀rí àwọn méjèèjì ti jọra wọn? Ọkọ̀ station wagon 504 àwọn tí wọ́n sì rí ní Abàlímọ̀ṣọ́ tí wọ́n júwe ẹ̀ náà ọkọ̀ station wagon 504 náà ni wọ́n sọ wípé ó gbé wá. Wọ́n wá rí wípé rẹ́gí ni ọ̀rọ̀ ọ̀hún ṣe. Àmọ́ Èjìgbádéró sì ní ìfọ̀kànbalẹ̀ wípé gbajúmọ̀ lòun nínú ìlú yìí. Ihun tóun bá sì ṣe àṣegbé ni. Koríko tóun bá tẹ̀ tí ò bá kú kò ní yọ̀dòdó. Ṣẹ̀jẹ́ ẹ dákun koríko tí ò yọ̀dòdó sí ò ti wá kú báwọn. Ọkàn rẹ̀ sì balẹ̀ wípé kò sí ní tí ó ṣẹlẹ̀. Àmọ́ nígbà tí adájọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó kàn kú. Èyí wá adájọ́ Isiaka Olùwá. Adájọ́ Isiaka Olùwá yìí ó ní adájọ́ tó dájọ́ Jímọ̀ Ìṣọ̀lá Èjìgbádéró. Ṣé àwọn nígbà náà gbogbo èèyàn ti mọ̀ wípé ẹjọ́ tó bá ti gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ lórílẹ̀‐èdè pé ẹjọ́ tó bá ti kan àwọn gbajúmọ̀ wọ́n máa ń sábà dojú ẹ̀ dé ni. Gẹ́gẹ́ bí ẹ̀rí tí adájọ́ yìí gan fún ara wọn sọ kó tó di pé bàbá yìí papòdà ní ọjọ́ 9 oṣù karùn-ún ọdún tó kọjá lẹ́ni ọdún 102. Bàbá yìí sọ wípé oríṣiríṣi ẹ̀bùn ni wọ́n gbé wá ká mọ́lé kó lè dojú ẹjọ́ délẹ̀ pé ẹtẹ́ àwọn lẹ̀rí ọ̀gbẹ̀rí kó mọ̀ jì àtàwọn lójú ọ̀gbẹ̀rí. Ó nírọ́ o ìka tó bá ṣẹ̀ dandan ni kó bá oge. Adájọ́ Isiaka Olùwá wá dúró sórí wípé bí ó bá ti jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn án ẹni tó bá ti fi pa idà pa ènìyàn ipa idà náà nìkan ni wọ́n fi pa á. Nígbà tí adájọ́ wá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 1978 wọ́n ló kan Èjìgbádéró kú. Mo wò pé kí ni wí lórílẹ̀‐èdè níbi tóun mọ̀ èèyàn dé níbi tẹ́sẹ̀ òun rilẹ̀ dé níbi tó lá òun dé òun ni ẹni wọn lọ yẹgi fún. Wọ́n gbìyànjú wọ́n pẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọ́n pe gbogbo ẹ̀ nígbẹ̀yìn ìpapin ní ọdún 1979. Ó wá jẹ́ kí àwọn èèyàn wá máa bu ọlá fún adájọ́ Isiaka Olùwá wípé ìyẹn ni pé bí ayé ìṣe dàrú tó bí àwọn èèyàn ṣe jẹ oníjẹkújẹ tí ìjẹkújẹ àti ìwà àjẹbánu ìwà ìfọwọ́ ọlágbáni lójú bó ṣe gbilẹ̀ tó ìyẹn nípa tún lè rí ẹni tí ó dúró lórí òótọ́ bíi ti bàbá yìí. Bàbá yìí dúró lórí òótọ́ ó gbẹ́jọ́ ẹ̀ kalẹ̀ nǹkan kan ò sì ṣe é. Látọdún 1975 tí wọ́n ti fa ọ̀rọ̀ ọ̀hún títí di ọdún 1979 tí wọ́n yẹgi fún Èjìgbádéró. Ọdún tó kọjá yìí
ni bàbá adájọ́ Isiaka ló ṣẹ̀ṣẹ̀ ló dágbére fáyé lẹ́ni ọdún 22. ìyẹn pé ó ṣiṣẹ́ adájọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ìgbà tó dẹ́jọ́ ti Èjìgbádéró tán. Ó ṣiṣẹ́ ọ̀hún débi wípé ó fi ẹ̀yìn tì bó ṣe tọ́ tó gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ìjọba ni. Kí wá ni wọ́n wá lè fi dẹ́rù bàyí o? Lẹ́yìn ò bá jẹ gbì kò lè kú gbì. Àmọ́ ẹni ó bá ti jẹ̀jẹ̀ kú jẹ dandan ni kí wọ́n ó mú láìtọ́. Ẹ wá jẹ́ ká wo àwùjọ wa ní ìsìn. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ti wò wípé ohun tí gbajúmọ̀ bá ṣe àṣegbé? Ó ní mo ṣe wá fi ètò yìí kò fẹ́ fi rán wa létí. Kì í ṣe gbogbo ògbà ní gbajúmọ̀ máa ń ṣe àṣegbé o. Ipa máa pin. Ipa tó pin fún Èjìgbádéró òun ló jẹ́ kí orúkọ Rájí Ọba ó di eléyìí tí ò ṣe é gbàgbé, tí wọ́n fi mú odidi àdúgbò kan tí wọ́n fi jíǹkì rẹ̀, tí wọ́n fi rí wípé àwòrán tí mo fi síta láàárọ̀ láti fi ṣe ìtanilólobó nípa ètò yìí, Rájí Ọba street ló wà ń bẹ̀. Wọ́n fi ṣe ìrántí rẹ̀ kí wọ́n fi lè mọ̀ rántí pé ẹni tó bóyá tó gbìyànjú kí wọ́n má fi ọwọ́ àìtọ́ gbalẹ̀ àwọn ni tó sì kú sórí tó jà fún. Bẹ́ẹ̀ sì rèé, ẹni tó wá fọkàn sí wípé gbogbo ohun tí gbajúmọ̀ bá ti ṣe àṣegbé ni, àṣegbé kan ò sí o. Bí pínpín bá sì ti ṣe tán tó fẹ́ pín, ọba àlè òkè mọ̀nà tí ó gbé gbà. Odò téèyàn fojú ré náà a máa gbé ni lọ. Ṣé àmọ́ páwọn àgbà bọ̀ wọ́n ní bí sáìrí àbá dá ìjànàkú fọ́nrán òwú kéke a máa gbé mi ṣubú. Ẹ mọ̀ páwọn olówó kúkú fowó dára tó wù wọ́n, torí àti fowó dára náà lóníkálukú ṣe ń wá owó lọ́nà àìtọ́. Lóníkálukú àbẹ́ni ẹni tó dìdí nílé iṣẹ́, owó tí wọlé láti ilé iṣẹ́ ń wò tó. Bí ó sì ṣe wà ní ìgbà náà ló ṣe ń ṣẹlẹ̀ lọ títí dìsìn. Ẹni tó ṣe wípé wọ́n ní ilé iṣẹ́ kan bì wọ́n ní kan bì wọ́n tún máa tó mú àti apá alápá àtẹsẹ̀ ẹlẹ́sẹ̀ àtóbí olórí àti fún onífun. Bí èèyàn bá ti jẹ̀bi, bí bá ti ń ṣe tí ń mú jẹ. Ṣé ẹ wípé Èjìgbádéró náà kì í ṣe Rájí Ọba lẹni tí ó kọ́kọ́ lọ lọ́wọ́ ẹ̀? Èyí ò kàn ipa kàn pé lásìkò eléyìí ò ní. Ipa pé sásìkò eléyìí ò ní. Gbogbo àwọn tí wọ́n ti wá gbẹ̀rí ẹ̀gẹ́ nígbà tí wọ́n wá rí ẹ̀rí àrídájú tí àwọn èèyàn wá gbé ilé ẹjọ́ ni wọ́n wá ń lanu. Èyí ò ní mo fẹ́ ká fi mú mọ́ tí mo fi bẹ̀rẹ̀ ètò. Wọ́n ẹ̀ṣẹ̀ wá ń ronú sí pé àwọn ṣe bó lọ rọtí ni, àwọn tó wà nígun ìsàlẹ̀ ní àwọn ṣe bá pọ́ òkè ló wà ní, àwọn ará pọ́ òkè ní àwọn ṣe bá pọ́ ìsàlẹ̀ ló wà ní. Gbogbo àwọn tí wọ́n ti fi ògùn gbárí, tí wọ́n ti lọ búra wípé láéláé èèyàn mímọ́ ni, gbajúmọ̀ ni, ó ti rájé ṣe fújà, àwọn tó wà ń bẹ̀ ṣé èsì mọ̀ wá wo èèyàn wa, ẹlòmíì ó mọ jẹ́rìí tí ò ṣojú ẹ̀ bíi pé níbi súná ọmọ òun kíní kan báyìí ni mo jẹ, kódà àjọ wà ń bẹ̀ láti bẹ̀rẹ̀ ni, tí ń lọ báyìí tí ń bọ̀ báyìí. Kó tó gba ẹ̀rí èèyàn jẹ́, máa rántí wípé inú jìn. Ojú báyìí lásán la sì rí, kò sẹ́ni tó bínú ẹnì kejì. Àìwá rínú yìí náà la fi gbọ́dọ̀ máa fi ọgbọ́n ṣayé. Wọ́n wá wò wípé gbogbo àwọn tí wọ́n gbẹ̀rí ẹ̀jẹ̀ yìí, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ gan, àwọn mẹ́ta tí wọ́n dúró lórí wípé aláwọn jọ wà ní nǹkan kan yóò ṣe nǹkan kan, èyí ò Bàṣírù Àjàpé, Jacob Oyèlákin àti Emmanuel George. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta a gbọ́ wípé adájọ́ gan dá wọn lẹ́bi wípé wọ́n fẹ́ dojú ẹjọ́ rú. A sì lè wọ́n fi gbogbo ẹnu sọ wípé wọ́n fẹ́ dojú ẹjọ́ rú ní tá a bá wò ó fín. Ṣé ẹ mọ̀ wípé téèyàn bá rí òun náà ni ó sọ. Níbo ò jẹ́ wípé wọ́n wà ń bi ìnáwó,
tí wọ́n sì rí tí ì ṣe pé wọn ò rí ọ̀rọ̀ wọn á ṣe ní bákan bákan. Ó ní mo ṣe fẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kò ṣe ti má ga tí ì fi gbogbo ẹnu gbẹ̀rí ẹnì kankan jẹ́. Ẹ jẹ́ kí ẹ̀rí àrídájú ó yọ wípé ẹni báyìí lọ̀daràn, ẹni báyìí èèyàn burúkú. Kó mọ̀ wá gba àwádìí wípé gbogbo ibi tó o ti fẹnu jálẹ̀, gbogbo ibi tó o ti fọ́n tá, tó o ti ní ọkíní kan ni èèyàn Ọlọ́run ni. Nígbà tí àṣírí ọ̀rọ̀ bá wá tú ta, ó wà máa wò papò. Kọ́rọ̀ mọ́ bà wá di tó mọ̀ padà máa wò papò níbi tó yẹ kó o ti lẹ́nu ọ̀rọ̀. Ọ̀rọ̀ àfi sùúrù máa ṣe. Bó o bá gbàgbé gbogbo ète, rántí ète ti Èjìgbádéró lọ́jọ́ 22 oṣù kẹjọ ọdún 1975 tó kúrò níbi ayẹyẹ tí gbogbo ayé ti ní ń ìkómọ tó lọ ṣe nǹkan míì tọ́rọ̀ wá di wípé ó fa fáńfà, ó lọ́mọ lọ́fun. Ẹ̀yìn náà wò wọ́n fi odidi kó tó wá di wípé ìdí òkodoro ọ̀rọ̀ ó wá hàn dé. Tí adájọ́ Isiaka Olùwà náà sì dúró gẹ́gẹ́ bí ẹni tí ń dúró lérí òdodo wípé ẹjọ́ yìí a gbọ́dọ̀ torí wípé ẹni ìjọlọ́lá ká dojú ẹjọ́ rú, a gbọ́dọ̀ torí pé ẹni ìbájẹ́ ṣe fújà ká mọ́ ṣe ẹjọ́ bó ṣe yẹ. Ṣé ẹ mọ̀ wípé bàbá yìí pé kò dáwọ́ bò ó tọ́ lójú? Ó ṣeé ṣe fún àláyà tó jẹ́ mi rẹ̀ ogún gan, débi pé ó ṣiṣẹ́ fẹ̀yìntì gbẹ̀tọ́ rẹ̀ gan lọ́wọ́ ìjọba fọ́pọ̀lọpọ̀ ọdún kó tó padà wá rè bí àgbáre. Ẹ̀yin náà ṣé ẹ̀ mọ̀ torí ẹyin owó, torí kí wọ́n lè sọ wípé à ń bọ́ lọ́lá ṣe, à ń bọ́ lówó ṣe, ẹ̀ mọ̀ mú tẹ́yìn gan mọ̀ pé kò tó, ẹ̀ mọ̀ pọ́nrọ́ lọ́ràá, ẹ̀ mọ̀ mú ayédèrú, ẹ̀ mọ̀ pọ̀n bíi tuntun. Gbogbo ọgbọ́n táyàn bá ń dá, gbogbo ète téèyàn bá ń lò, ìjọ kan ń bọ̀ tí ipa òpin. Bó bá fẹ́ dá sọ́rọ̀ ọlọ́rọ̀, bó fẹ́ jẹ́rìí ọ̀rọ̀, fi làákàyè sí. Torí bí ipá bá pin tán, tí ọ̀rọ̀ délẹ̀, tí ojú gbogbo tó farasí nínú ọ̀rọ̀ tó bá wá hàn dé, ṣé ẹnu ẹ ó padà gbọ̀rọ̀ ni àbẹ́nu rẹ ò ní ṣe é gbé mọ́? Torí ṣe mọ̀ pé téèyàn bá ti pọ́n ọ̀rọ̀ tó bá ti pọ́n kọjá bí ò ṣe yẹ, tó kodoro ọ̀rọ̀ wá jáde tó wá rí pé tó pọ́n irọ́ ni, ẹnu a máa wúwo. Àbí bò lẹ́rù ṣe bí yóò ṣe wọ́n yí mẹ́nu wúwo ni. Ìṣẹ́jú kan sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò yìí, eléyìí tó ń já rẹ̀ bíi tawíjí inú kòkò, èyí ò tí ikú Timothy Adégòkè. Gbogbo àwọn eléyìí tó farasin nínú ọ̀rọ̀ ọ̀hún, Olódùmarè tí ó mú di ọ̀rọ̀ èyí tó farasin lọ́jọ́ 22 oṣù kẹjọ ọdún 1975 síta yóò wú eléyìí náà síta. Àmọ́ kókó tí mo kàn fẹ́ kí gbogbo àwọn adájọ́ tí ọ̀rọ̀ ọ̀hún kàn ó fi ní lọ́kàn ní wípé béèyàn bá dájọ́ tí ò dáre, Olódùmarè mọ ibi tí ó fi tún dá. Kẹ́nìkan kan mọ̀ torí wípé ẹnìkan jẹ́ bákanbákan ká wá ború ọmọ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ẹlẹ́ran bá kú sàdúgbò ẹni gèèyàn àti ẹ̀mọ́ tara ajé.
pé tá ń lẹ́ran yìí ẹ ti ẹ̀rọ olú owó èrí tí wọ́n fi ń bú ẹran ọ̀hún ká tó wá sọ pé odidi èèyàn abẹ̀mí bíi tẹni. gbogbo ibi tí ọ̀rọ̀ wá tó wá dé dúró báyìí ẹ̀yin náà máa fi òye gbé. èmi ò dẹ́nì kankan lẹ́jọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá ní láti ṣe ìwádìí bó ṣe tọ́, tí iléeṣẹ́ ètò ìdájọ́ ní láti gbé ìdájọ́ kalẹ̀. àmọ́ kókó tí èmi fẹ́ ká gbé yẹ̀wò tí mo fẹ́ kí ákànní lọ́kàn ní wípé bí nǹkan bá wà lóògùn tó rújú lásìkò kan, kò sí nǹkan kan tí ó rújú tó lelele tí ò ṣẹlẹ̀ rí. a ti rí ẹni tí gbogbo ayé gbẹ̀rí ẹ̀gẹ́ pé kò bóde kò ṣe nǹkan kan tí ajé ìwà bàjẹ́ sì padà sí mọ́ lórí. lónìí à ń dúró à ń kan sára sí adájọ́ tó gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún wípé wọ́n dájọ́ bí akọni. wá jókòó báyìí afọwọ́lẹ́rán à ń wo ibi tẹ́jọ́ ti Timothy Adégòkè náà tí ó sọlẹ̀ sí. bóyá yóò lè ṣe sàmọ́ sángúdù fún adájọ́ tí ó dájọ́ ọ̀hún, bóyá yóò sì mọ́ di èpè wùgùdùwùgùdù bí ẹni sun àkàrà nílé ònàwó láyé àtijọ́, torí àwọn àkàlẹ̀ ònàwó òsì yìí pẹlẹbẹ ni ayé àtijọ́ náà mọ́ di wùkùsùwùkùsù. bóyá yóò sì mọ́ di èpè wùkùsùwùkùsù ní láti fi ránṣẹ́ sí àwa rẹ̀kẹ́ àwòrán. àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí nǹkan tuntun kankan lábẹ́ ọ̀run. pé èèyàn ò gbọ́ rí, èèyàn ò mọ̀ nípa ẹ̀, kò túmọ̀ sí wípé kò wà àbí kò ṣẹlẹ̀ rí. ẹni tó nífọ̀n tó lè kánná ó ti ṣe ohun àìtọ́ lórílẹ̀‐èdè tó sì fojú kàtà òfin. kí gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní. bàbá wa àti rí yín àti mọ̀ yín ẹ ṣeun púpọ̀ o. Adéwálé Òjó Oyèdélé ẹ ṣeun. alàgbà Kúnlé Crown King ẹ ṣeun púpọ̀ sàẹ́pọ̀ ọjọ́ mẹ́ta. gbogbo àwọn èèyàn wa ń kọ́ lápá abẹ́hùn. Prince Ojè Abímbọ́lá ẹ mọ̀ ṣe ń wo adúpẹ́ púpọ̀ ẹ kú ètò ẹ ṣeun bàbá wa adúpẹ́. alàgbà Ẹniọlá Ìṣọ̀lá ikú lòpin ẹ̀dá ẹ ṣeun púpọ̀ o. ẹ má gbàgbé wípé oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ní ìkànnì òun náà ni kí ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò láǹfààní láti mọ̀ nípa ètò iná ò ní láǹfààní láti mọ̀ nípa ẹ̀. bí a bá ṣe wá bá wa tàn kálẹ̀ lójúkojú báyìí bẹ́ẹ̀ náà la tún rọ̀ yín láti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. ibi tèmi ó ti máa ṣẹnu ní déédéé síbí lórí ètò fún tòní reléyìí. ìpàdé mi àti yín tún di ní ọjọ́ àwọn ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ Túndé Láwùyí Ògúnníran tó bá ti di ní déédéé aago 11 lówùúrọ̀ ọ̀la lórí ètò àwọn akọni ní ilẹ̀ Yorùbá lórí ìkànnì náà ni. títí wá di ìgbà míì tẹ́mi àti yín ó tún máa pàdé. ágbè mi ṣe tó padà relé ìdáró náà lu àlùkò mi tún ti gbà yẹ ìṣẹ̀ṣẹ̀ lónìí ó padà relé ìkòsùn lékèrékè mi tún ti ṣe tán ó padà relé ìkẹfun tuntun. èmi ẹ máa lẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Olúwabùkọ́lá ni ò ní bá wọn lọ ìlú kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tẹ́ ẹ̀ ń fẹ́ wá ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa lóòrèkóòrè náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ míì ọjọ́ ire. ire lójú owó rí ire ni tiwa láṣẹ Èdùmàrè.